ọgbọ́n inú knowledge is power, wisdom is principle. Àwa ọmọ Olúbàdàn ń bọ̀ o. Àwọn ọmọ Ìgè ọlá kù lẹ́yìn rẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ tó wá ká gúrú túbí olótùtù? Wọ́n àfihàn. Nígbà tá a bá yín kọrin tẹ́ ní àmọ́ bá yín kọ. Wọ́n àfihàn kìí ṣe 3D o. Ó tiẹ̀ fine ó fine. Kìí ṣe 3D o. Wọ́n náwó sí. Orí bẹ́ẹ̀. Wọ́n náwó sí. Bílí ni o. Kìí ṣe mílí o. Ẹni ọba ti rí ó ti mọ̀ pé bílí lélẹ̀. Kìí ṣe mílíkì Nàìjíríà o. Bílí lélẹ́yìí o. Ààfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Báà mi ti wà ń bẹ̀ báwọn kí ló ń bá mi sọ. Oh God, ọmọ báńkì yín o rí ẹ̀ ló ṣe sáàkì o. Kẹ́rọ ọmọ ọba kẹ́ mọ̀ṣẹ̀ dá sáàkì ẹsẹ̀ sáàkì. Ìgbà mo kọ́kọ́ rí lẹ́kẹ̀ẹ́ yìí láàárọ̀. Sọ̀rọ̀. Ẹ má jẹ́ nsọ tó wà náà. Sọ orí lẹ́kẹ̀ẹ́ yìí dìgbò olúgi òjì amadá tó tọmọ ni. Ẹni ọba dá ìlẹ̀kẹ̀ àkún gangan mọ̀ yọ mọ̀ pé àkún leléyìí tó bá ń gbọ́ jìgbìnì bí àtẹ àkún gbèwò. Ó ṣe kí ni ó débẹ̀ ó tá a tún ní wọ́n náà gbèwò torí gbọ́ ẹ̀bì wọ́n tún fọwọ́ sọ̀fọ́ ti ọwọ́ rẹ ni ẹ tún wo ti kílómítà jẹ́ sáìsì ẹ̀ náà ó lò wá mo lélẹ̀ ìwà alágbára o àwọn ọmọ yìí. Ọdún mẹ́fà wá ti pé o ó ti pé o àmì lọ. Oníṣẹ́ kí ni sọ̀rọ̀ àwọn alábòsí wọ́n ni wọ́n ń kọrin kí n wọ́n sọ pé lẹ́kẹ̀ẹ́ ọ̀run ẹ̀ dàbí ètò ẹ̀fí máa kọrin amírelé o bàbá. Ntáwọn ló ń gbà nù. Ntáwọn ló wọ́n jẹ́ wọ́n jẹ́ filẹ̀kẹ̀ síbi tí ọmọ ọba yìí fi sí ọmọ ọba ní ìfì bì ọmọ ní ìfì bì mo ti fi bì. Ọmọ sáàsárẹ̀ tó fi ọmọ tó fi sọ́wọ́ ń bì. Wọ́n ti sáré change ẹ̀. Wọ́n ti ń àdírẹ́sì ọwọ́ lábẹ́ àgbà. Mo lọ wẹ́wà ògìdá kí ló sọ fún bàbá ẹ̀ ó tẹ̀lé ti yọ lẹ̀kẹ̀ jù nù. Wọ́n fẹ́ máa lò lẹ̀kẹ̀ àwọn Túndé. Àwọn Ògìdán. Àwọn Ògìdán ọ̀bùrọ̀ aláàtí mo ní níbo ọmọ ọba gidi ń bọ̀. Kò sí fárè. Kò sí fún. Àrè. Ẹ mélòó lọ mọ̀ tí ń bẹ. Ní ọ̀sàsírí wọn o kàkà ayé àwọn ẹgbẹ́ aláwo tó ọmọ. Mo mọ Òṣùgbó. Òṣùgbó ení gbẹ́nu tí máìkì dákun tó lọ́dọ̀. Mo mọ Òṣùgbó. Òṣùgbó ení. RF. èjì èwo ni RF. Àwọn àbọ̀ríjì àwọn RF ọ̀tọ̀ Òṣùgbó ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni RF ọ̀tọ̀ lòṣùgbó. Mo mọ àbọ̀ríjì. Ọmọ àbọ̀ríjì. Mo mọ Ògbóni fraternity. Ògbóni fraternity. Bẹ́ẹ̀ni sá. Járe mọ́sà lọ. Èwo ló kù. Mo Awọ́pa. Awọ́pa. Bẹ́ẹ̀ni. Ọ̀tán. Márùn ló mọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ọmọ ju márùn lọ. Àwọn eléégún náà wà. Mélòó èwo ló ṣe rí inú gbogbo ẹ̀. Mi ì ṣe ọkọ rí o. Lọ má jẹ. Ó ṣe Awọ́pa yìí rí. Mi ì ṣe Awọ́pa rí o. Mọ̀mọ́ rẹ ṣe. Màmá mi ṣe ọkọ yẹn. Ọkọ mọ̀mọ́ rẹ náà ṣe. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀nù wọ́n ṣe wà nù létọ̀ bá wọn ṣe. Àmì lè bá wọn ṣe o. Ilé ẹ̀sìn bàbá àti màmá ò gbọ́ ọmọ. Ọ̀dà ẹ̀yin aláwo Ọ̀pá. àbọ̀ríjì ẹ̀yin oní RF ẹ̀yin Òṣùgbó ẹ̀yin Ògbóni àtẹ̀yin Aláwọ̀pa ní gbogbo ìlú Ìjẹ̀bú pátápátá àti gbogbo ibi ẹwà jákèjádò àgbáyé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ń bá kí yín ṣùgbọ́n kọ́mọ̀ jẹ́ pé kíkì kọ̀ọ̀kan yóò ya ọ̀tọ̀ọ̀tọ̀ àbí kí náà lè fi kí gbogbo ẹ papọ̀. Bẹ́ẹ̀ni the same thing náà ni. The same thing náà ni bó o máa ṣe kí wọn. Awókáwo. Ìyẹn ni tọ́pa. Tí mo Sunday òní. Bẹ́ẹ̀ni awókáwo. Àwọn Ìbàdàn kí tìjẹ̀bú o mo kí gbogbo yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń jù ú yóò mọ̀ rí bẹ́ẹ̀ ṣe fẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ti pè mí o wọ́n dẹ̀ ti bá mi sọ̀rọ̀ gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn awo Ìjẹ̀bú wọ́n ti pè mí wọ́n ti bá mi sọ̀rọ̀ wípé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ lórí àṣìpàlùkù wà bíkínukù. Alápinni Ìpẹ́rù. Lórí Alápinni Ìpẹ́rù
àtìyàwó rẹ̀ tọ́jẹ́ ìyá ọmọ yìí ìyá àgàn pẹ̀rù ṣé kí ló mú alápinni pẹ̀rù ṣe. sáà irọ́ ló ń pa gbogbo àwọn ọlọ́pàá ni mo ti sọ fún wọn purọ́ ni alájì irọ́ ló ń pa alágbárí ni wọ́n ṣe bọ́ta nígbà tí ìyá mi fi ná ọmọ mi tó sọ pé máa ya wèrè sáà ó tẹ̀ ìkẹyìn ọkọ tẹ́tẹ́ máa pè. ó yà sọ. mo mọ́kọ wálé ọkọ tí mo mú wálé ló là mí lójú pé òun ló yọ mí kúrò nínú ìgbèkùn tí mo wà yìí. káàní ẹ̀ka tó ní pé. ẹ̀pẹ́ ló wà ọkọ mi ni tí mo mú lọ lé pé mo fẹ́ fẹ́ tí ọkọ ìyá mi sọ pé mi lè fẹ́ kàkà tó yẹ kó fẹ́ mi kó fẹ́ ọmọ òun kódà ọkọ ìyá mi boyún oṣù méjì àbọ̀ jẹ́ fún mi oyún ọmọkùnrin yẹn ní July 22 torí pé mo ti mọ́ ọmọkùnrin wálé pé mo fẹ́ fẹ́ torí pé mo mú wálé pé mo fẹ́ fẹ́ ní ọkọ ìyá mi ti bẹ̀rẹ̀ sí ní ṣe ségesège tó bá gbọ́dọ̀ ní ọmọkùnrin yẹn ṣe ló máa sọ fún ìyá mi tó bá gbọ́dọ̀ ní ìyá mi máa sọ fún ọmọkùnrin débi pé tèmi àtọmọkùnrin yẹn bá sùn sínú ilé ọmọ ọlọ́mọ tó ṣẹ̀mí tó rò mí ṣé ni máa gà lọ́rùn mọ́lẹ̀ tójú mi máa ràn kókókó tí máa yọ bẹ́ẹ̀ tí máa sọ pé máa gun pa láì ṣẹ̀mí láì lórí bàtà rẹ̀ mi bá wálẹ̀ tójú mi hàn tára mi wálẹ̀ dáadáa ni mo ṣe máa ń pè kí ni mo ṣe ìmí màá kọ́ wọ́n ní máa ṣe nǹkan mi màá tún máa wọ pé èmi tó bá sọ máa ní èmi mi lè ṣe kì í ṣe èmi mo ṣe. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ wọ́n sọ pé bóyá wọ́n strong díẹ̀. wọ́n strong wọ́n ṣògùn gidi mọ́mí mi máa gbé iwo láago 4 òwúrọ̀ rẹ̀ tí máa ṣépè fọmọ ọlọ́mọ tí n bá sùn sílé wọn mi ń sùn mọ́jú ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ tó bá ti wá bí mi ò ń sùn mọ́jú mọ́mí máa gbé wo jáde láago 4 òwúrọ̀ wọ́n máa pe ẹlẹ́dàá ọmọ ọlọ́mọ wọ́n á tún máa pe ẹlẹ́dàá ìyá ẹ̀ tó máa ṣépè. ẹ má ṣe strong tèmi sọ. bàbá nǹkan tí mọ́mí mi ṣe ni mo sọ yẹn sá ẹ wo nǹkan tí mo kù àwọn olóṣọ mi dìbẹ́ tẹ́kùn bẹ̀rẹ̀ sí ní sùn kiri gbogbo chọ́ọ̀chì tí mo dé tán ní kó ti dẹ́ràn kó ìrà sí mi lára. it's alright ní sùúrù náà àní pé wọ́n lọ́rẹ̀ wọn díẹ̀. wọ́n ọ̀rọ̀ wọn o. ọlọ́tẹ̀ wọn díẹ̀. wọ́n purọ́ ni ọkọ̀ọ́dà alápínní búra fọ́kọ mi alápínní last date ní March 9 mo lọ sọ́dọ̀ wọn ní March 10 mo padà sí Ìjẹ̀bú Ìléṣè ní March 12 ta lọ sílé rédíò tó wà ń jẹ́bọ̀dé tí mo forúkọ bò láṣìírí ní March 15 tí mo gbọ́rọ̀ yẹn síta lórí rédíò ní March 21 ni mo gbọ́rọ̀ yẹn síta ẹ má dá lóhùn ara tó bú fọ́kọ mi lọ́jọ́ sí tó sọ pé òun ò ní robiro wa ní September 6 last year tó búra fọ́kọ mi ọ̀hún ló lásídẹ̀ǹtì yẹn alápinni lásìdẹ̀ntì. ó lásídẹ̀ǹtì. bẹ́ẹ̀ náà wọ́n fi lọ hospital. òun ló fẹ́ náírà ẹ̀fọ́ mi radiator nínú mọ́tò ẹ̀ tó bu yẹpẹlẹ̀ lẹ́ẹ̀sì tó sọ pé òun ò ní lépa mi àtẹ̀gbọ́n mi àtọkọ mi àtàwọn ọmọ mi tó kù òun ló fi lọ lásídẹ̀ǹtì ní Ìpẹ̀rù Rẹ́mọ ó lásídẹ̀ǹtì. alápinni Ìpẹ̀rù Rẹ́mọ. ó kúrò ní. ẹ mà gbọ́ gbogbo ẹ̀yin awo tí ẹ bá wa sọ̀rọ̀ ẹ ṣe ìgbésẹ̀ tẹ́ ń gbé ìgbésẹ̀ tó dáa ni èyí tí mo dáa jù nínú ìgbésẹ̀ ń sa àti mà ó ní pé kẹ́ ẹ bá ń wá bí alápinni àti yá àgan bí wọ́n ṣe kónú mọ́tò lọ́jọ́ Friday lọ́jọ́ Wednesday oyè ló kó sí lórí ẹ mọ̀ sọmọ ọba bẹ́ẹ̀ wọn ò jọba rí lọ́dọ̀ yín ò jẹ́ ẹ mọ́ dádì yín ò jọba rí ni láti pé dádì yín ti jọba ìbámu bí ṣe mọ̀ sọmọ ọba dádì mi lọ jọba nígbà tí èso ọba Ìtìkó èso ọba ìlú Kéréje ọba ìlú Ìbàdàn Ìbàdàn mọ́ ní ẹ̀wọ́wọ́ bí ìrọ̀rùn mi ni kì í mọ̀ ṣe pé gbogbo èèyàn ní máa lu dáwo nílùú Ìjẹ̀bú ẹ bá wa bá alápinni Ìpẹ̀rù àti ìyàwó rẹ̀ Ìyá Àgan ẹ̀dọ́ ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe fún wa ní ẹgbẹ́ wọn nínú mọ́tò níjọ́ Friday níjọ́ Wednesday ẹ máa gbé wọn bọ̀ kẹ́ ẹ dé bíbí ọwọ́ aago 6 àrọ̀lẹ́ wọ́n sọ̀rọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà o wọ́n sọ dí o wọ́n ó sì jẹ́ ó yé wa bó wọ́n ṣe bí ṣùṣe kú bọ̀bẹ̀ ṣe bẹ́ àwa ò ní í dákẹ́ o ó dìgbọ́n bá yọjú o ẹ mọ̀ mí èmi náà mọ̀ yín tó ti yé yín ẹ ṣeun lẹ́ẹ̀kan sí àwo ní ń kawò.